ṣẹ̀rí tí n bá lọ open WhatsApp mi, tí mo open WhatsApp mi, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ messages. Kí ló ń tán sọ fún mi ń bẹ̀? Mo dẹ̀ ní program tó pọ̀. Èmi fúnra mi gan, mi ò sinmi ká tó ní kí n wá dá sọ̀rọ̀ lọ́rọ̀. Now, wọ́n ní tó bá jẹ́ pẹ́lú míì ni, ìkan tí ẹ sọ pé ẹ ti fò jáde, bí yẹn ṣe sọ ti ẹ nìyẹn. Ìkan ní tó bá jẹ́ pẹ́lú míì ni, ẹ ti máa yọnu ṣùṣùṣù. Èmi ló ń bá wí ẹ̀ o. Ìkan ní tó yẹ pé ọ̀rọ̀ ẹlòmíì ni, torí pé ó jẹ́ ọ̀rọ̀ pásítọ̀ CAC, torí pé ẹjọ́ jẹ́ CAC ni ò ṣe jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. Mi ò lè pe gbogbo wọn ní òmùgọ̀ tán, torí pé olúkúlùkù ló mọ ohun tó ń ṣe. Mo dẹ̀ wo profile wọn, mo rí mi ikùn ẹ̀ bàǹtù báyìí ni, àgbàlagbà ni. Mo wo profile wọn, mo róbìnrin mi àgbàlagbà ni pẹ̀lú gèlè ẹ̀. Bọ̀ mo á wò pé no problem, wọ́n rí. Bọ̀ jẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí simple gan, kò gba ṣẹ́rí gbogbo àwọn Rotimi Daniels Foundation, gbogbo àwọn tó ń sọ pé fàájà, ẹ má bínú. Ẹni tó wá fún yín ní information Olúalọ́, òun àti Olúalọ́, bàbá Olúalọ́, wọ́n ti jọ ń jáde, wọ́n jọ ń wọlé, wọ́n jọ ń jáde, wọ́n jọ ń wọlé, wọ́n jọ ń jáde, wọ́n jọ ń wọlé. Olúalọ́ ti ṣe a lot of things fún, ra mọ́tò fún, mú, wọ́n ti jọ lọ sí many countries. Now, ẹni yẹn wá dé, ìjà ṣẹlẹ̀ láàrin wọn. Èmi ò mọ ìjà tó wá ṣẹlẹ̀ láàrin wọn, ó wá kó ẹjọ́ wá bá ẹ̀yin. Ẹ wá ń sọ pé gbogbo information tó fún yín, ẹ ò nílò láti sọ pé ẹ fẹ́ fàájà, ibo níyàwó àtọmọ wà. Ṣẹ́rí, the way tí ènìyàn fi ń béèrè nǹkan nígbà míì, ó máa ń fún àwọn ọ̀tá láàyè láti proceed sí. If someone you call your 2IC, ẹni tí ẹ fi ṣe second in command, tó torí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn, ó wá lọ ẹ̀sà, Olúalọ́ kọ́ ló ti ń bá ṣiṣẹ́ ní gbogbo ìgbà tó fi ń rí pé bóyá ìyàwó wọn wà níbì kan ni àbí nǹkan kan. Olúalọ́ kọ́ ló ti ń bá ṣiṣẹ́. So òun bá ènìyàn ṣiṣẹ́ ń gbà yẹn, ó rí wípé bó ṣe ń ṣe sí ìyàwó àbí ìyàwó wà níbì kan, tèmi ò mọ̀, tí mi ò dẹ̀ lè sọ sí láíláí. Ó dẹ̀ ń ṣiṣẹ́ mẹ́rin, ó ń fún ẹ lówó, ó ń gbà, ó bá ẹ ṣe tòkú bàbá ẹ, ó gbowó lọ́wọ́ ẹ, ó ra mọ́tò fún ẹ, ó gbà, ó ń gba visa fún ẹ, jọ ń lọ sí many countries. Ó dẹ̀ rí pé ìyàwó ẹ̀ náà ṣì wà ń bẹ̀ ń gbà yẹn, ó mẹ́jọ lọ bá Rotimi Daniels Foundation, ó wá di wípé ṣẹ́rí gbogbo ìgbà tí ẹ bá mú ẹ, tó bá jẹ́ pé èmi Ọládìméjì Joseph ẹ̀sà ni Olúalọ́, kẹ́ ẹ bí mi dọ̀tún la 120, tí n bá dá yín lóhùn kẹ́ ẹ pè mí lọ́mọ àlè. The only power you people have ni pé màá bá tiẹ̀ jẹ́ lórí social media, no problem now. Ṣé bóun tí n bá ṣe ní kọ̀kọ̀ ní kẹ́ ẹ gbé síta. I have my wife and I have my children. Báwo lèèyàn ṣe kàn máa kù gìrì wá bẹ́ẹ̀ yín? Ó yẹ kẹ́yìn gan ti wò ó. Ṣé bí ìran Yorùbá ni àwọn Rotimi Daniels Foundation, gbogbo àwọn táwọn sọ, ṣé bí Yorùbá lẹ believe? You don't believe in Christ, you don't believe in Islam, you believe in ìṣẹ̀ṣe. Tẹ́ bá ti wá believe nínú ìṣẹ̀ṣe, gbọ́n tí ìṣẹ̀ṣe ń pè ní ọ̀dàlẹ̀ ni. Pé téèyàn bá dalẹ̀, èèyàn kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ wá fún yín ní information, wá sọ wá wádìí òun gan. Wádìí ẹ̀ pé tálẹ́nì yìí jẹ́ gan, kí ló sọ nípa tẹni. Ẹni ẹ pé Olúalọ́, bàbá mi, mo fi títóbi Ọlọ́run ṣe. If you know me very well, béèyàn pè mí 247 tó bá ti mọ bí tí mo wà, ẹni team, ẹran team lọ síbẹ̀, agbọ́n nǹkan báyìí, agbọ́n nǹkan báyìí, agbọ́n nǹkan báyìí, ẹ̀kọ́ ọlọ́pàá tẹ̀lé yín, nǹkan báyìí lágbọ́n, nǹkan báyìí lágbọ́n. Kì í ṣe pé kéèyàn jókòó sórí social media. Tí ẹni yẹn bá ti dá yín lóhùn, another person máa tún lo irú system yẹn láti máa bring èèyàn down. And ilé ẹjọ́ wo ló fún àwọn ẹni yìí ní kíní? Ilé ẹjọ́ wo ló sọ fún wọn pé kí wọ́n ṣe báyìí? Ibo náà ti wá? Human rights wo ni wọ́n ti gbàṣẹ? Ibo ni wọ́n ti gbàṣẹ? You see, many things tí a ń ṣe, a kàn máa ń ṣe, especially nílẹ̀ Yorùbá yìí. A máa ń ṣe àwọn nǹkan tó pọ̀ gan. Ìyẹn ló fà tí Prophet Nasiri náà jáde tó ní kíní kan kiri. Ó wá sọ ọ̀rọ̀ kan tẹ́ máa fi mọ̀ wípé bóyá àwọn èèyàn máa ń rorí kan tó sọ̀rọ̀ ni o, bóyá wọ́n máa ń ro làákàyè kan tó sọ̀rọ̀ ni o. Ó ní òun ti sọ fún wọn tipẹ́tipẹ́, òun ti bá Olúalọ́ sọ rí, òun sílé, ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀, òun wẹ mọ́tò, ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀, ó ṣí cathedral, ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀, ó ṣí orí òkè, ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀. Ó ní ìyàwó tòun wà nínú church, ọmọ tòun wà nínú church. Bàbá, gbogbo ohun tẹ́ ẹ sọ lẹ fi pass, but nǹkan kan wà tí ẹ sọ tí mo fi mọ̀ wípé ìrìn àjò èké wà nínú ọ̀rọ̀ yín. Ẹ sọ gbólóhùn kan, ẹ wí pé àwọn ọmọ tí bàbá Olúṣèyẹ bí,
àwọn ni Samuel Alọ́gbà fún tó fi ṣe bàbá. Now listen to me, ibi tẹ́ ẹ ti fail lélẹ̀, ẹ ní àwọn ọmọ tí Olúṣèyẹ bí, ẹ ní bàbá Àánú Òjó, Prophet Ezekiah, bàbá ẹyẹ bí ọ̀kín. Ìgbà tá wá débi ọ̀dọ̀ bàbá ẹyẹ bí ọ̀kín, ọmọ Asian region la wá o, ọmọ Asian region ni àwa confam ọmọ bàbá ẹyẹ bí ọ̀kín. Now ó wá sọ̀rọ̀ kan, ó ní bàbá ẹyẹ bí ọ̀kín, ó ní òrìṣà ńlá of CAC, ó ní ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ of CAC. What do you mean by that? That is what we have been saying. Lórí ọ̀rọ̀ àwọn ènìyàn, irú yín yìí náà lẹ máa ń pass information tí ó genuine. Ní gbogbo ìrìn àjò pátápátá, ó ní way, okay, ẹni tó send message sí mi pé, prophet, ẹ káàsán o, kí mi dáadáa o, ẹ káàsán o, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ dẹ̀ rí gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń lọ lórí social media, gbogbo ẹ dẹ̀ ń lọ lọ́tún lósì, ẹ dẹ̀ sọ sí, ẹ̀yin náà ṣe sọ̀rọ̀ wípé kí ibo ni Olúwa lọ gbéyàwó ẹ̀ sí, ibo ni Olúwa lọ gbégbá sí, ibo ni kíní kan gbégbá sí. Ìgbà tí kan máa sọ, ìkànnì tó ẹ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni, bí mo sọ lẹ́ẹ̀kan, ẹ ti ṣẹnu túnbọ̀, èmi nìyẹn o. Ìkejì, yàrá ó ní tó ẹ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni, ẹ ti fò bọ́ sórí online. Ìgbà tí kan máa jáde, ìkànnì tọ̀, bóhùn yín kẹ́ sọ̀rọ̀, bóhùn yín kẹ́ má sọ̀rọ̀, aṣáàmọ̀ pé ọjọ́ kan kò sí bó ṣe lè kẹ́ ṣe, kò ní sí ohun tó ń pè ní chọ́ọ̀chì mọ́. Mo wò yẹn títí pé ó kàn ń tanra ẹ̀. Ẹ̀sà, àwọn tí ó jáde yìí, kí n máa béèrè lọ́wọ́ gbogbo àwọn tó sọ pé àwọn ń fàjà yìí, kí n máa béèrè lọ́wọ́ wọn pé kó lọ kó ìyá ẹ̀ wá, kó lọ gbé bàbá ẹ̀ wá, kí n lọ béèrè pé torí pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sìn, so kẹ má bàa tì mí lójú, kẹ má bàa dójú tì mí torí pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kẹ má bàa sọ̀rọ̀ mi, kẹ ní kí n máa open secret mi. Who are you? Ilé ẹjọ́ wo? Ifá ilé ẹjọ́ gan tó wá máa dájọ́ gan kó tó ṣe, àwọn máa ti kọ́kọ́ rí ẹ̀rí. Wọ́n á ti kọ́kọ́ rí ẹ̀rí tó dájú. Ẹni tó dẹ̀ wá fún yín ní information, Pastor Ṣẹ́gun tó fún yín ní information, ẹni kó júwe ibi tó kù, ó kàn ń fún yín ní gbódídíṣán ni. Ó ń fi yín ní gbódídíṣán, kò jẹ́ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn, kò jẹ́, ó kàn mú kíní wá, ó kàn ń gbé kí náà ti ń porúkọ ẹ̀, ó ń gbé information, ó ń gbé wá. Ẹni tó gbé information, ó yẹ kó gbé àjàalẹ̀ tán gbé ìyàwó ẹ̀ yẹn lọ. Ẹni tó gbé information, ó yẹ kó gbé yàrá tí wọ́n ti obìnrin yẹn mọ́. Ẹni tó gbé information, ó yẹ kó gbé ìlú tí wọ́n lọ fi obìnrin yẹn sọ̀kò sí. Ẹni tó gbé information fún yín, ó yẹ kó gbé information ìlú tí àwọn ọmọ yẹn wà. Ó yẹ káwọn tíìmù yín ti lọ, kán lọ báyàwó lẹ́yìn, kán lọ bọ́mọ lẹ́yìn. Ṣebí ìlú yìí, òun gangan ni kẹ́ ẹ mú. Òun gangan ní kẹ́mi tẹ́, ṣáde kà ṣe ń pariwo Olúwa lọ, èmi ò mọ view tèmi nìyẹn o. Ẹni tó fún yín ní information ló yẹ kẹ́ ẹ dìmú gìrì, tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yín tòótọ́, kẹ́ ẹ dìmú gìrì, kẹ́ ẹ ní kí àwọn tíìmù yín kan lọ kán, bọ́ ṣe dìmú gìrì yẹn, kó a lọ júwèé ibi tí ìyàwó ẹ̀ yẹn wà. Ó máa ti pé ẹ̀yin, ṣáde gbogbo ariwo tẹ́ kàn ń pa fàjáfàjá, ẹ̀ ń tọ́ra yín. Ẹ̀sà, kò sí ohun tí ènìyàn lè ṣe láyé tó lè fi bring ẹnìkan down. Evidence tó bá wà lọ́wọ́ èèyàn lẹ lè lò tó lè bring èèyàn down. Ìjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo eléyìí dà. Àwa ń jáde, àwa ń tún lọ, à ń tún bọ̀, à ń tún lọ, à ń tún bọ̀. Pásítọ̀ kan jáde, ó ní Avenue, ibi tó yẹ kí bàbá ti sọ̀rọ̀, story ló ń sọ, Avenue, story ló ń sọ. Chọ́ọ̀chì yín ló ti sọ ni? Àbí ìyá kan náà ló bí ẹ̀yin àti Olúwa lọ ni? N tóun ló lè sọ lórí ọ̀gá, ẹ̀yin lẹ̀ ń tẹ́tí, ń tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Nígbà tẹ́yin jókòó síbi kan tẹ́ ń tẹ́tí, tẹ́ fẹ́ gbọ́n tó fẹ́ sọ, ẹ fi iṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin lẹ̀, ẹ jáde, ẹ̀ ń tẹ́tí fún tẹ́nìkan fẹ́ sọ. Ẹ̀ ń tẹ́tí pé ẹ yẹ kó sọ, ó sọ, ṣé rí pé bá wasting of time ni? Kí n máa ṣe program torí pé ẹ̀ ń ṣọ́ mi, kẹ́ ẹ máa fìyàn sínú dógò sínú program kiri, kó máa kámẹ́rà mi, kó máa gbọ́rọ̀ ẹnu mi, àbí gbogbo ohun tí n bá ti sọ, kẹ́ ẹ máa crop ẹ̀, kẹ́ ẹ máa fi máa mú mi. Kò sí ní tó kàn yín pẹ̀lú ìyàwó oníyàwó, kò sí ní tó kàn yín pẹ̀lú ọmọ ọlọ́mọ. Tẹ́ bá fẹ́ really take action, ẹ lè take action. Because normally, kò sígbà tá à ní ríru yín náà tẹ́ máa ṣerú ìdájọ́ bẹ́ẹ̀, but kì í ṣe wípé kẹ́ ẹ máa fagídí pé àfikẹ́tọ̀ kẹ́ ẹ rí mi, kò síwèé kankan, ẹ wá sọ pé ẹ pè mí. Nígbà wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ kan pé wọ́n ní wọ́n pe Ezekiah ò gbé kọ́. Ẹ pe Ezekiah ò gbé kọ́. Pé Tinubu náà, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, yẹ pé Tinubu kẹ́gbẹ́, tí Tinubu bá ti gbé kọ́, lẹ́lẹ́ blame pé Ezekiah lè gbé kọ́. Don't say because pé wọ́n jẹ́ Kristẹni, wọn ò lè take action lórí anybody. Ẹ kàn lè sọ tí ṣe lè bá àwọn Mùsùlùmí dán gbogbo tẹ́ ẹ̀ dán wò yẹn. Ẹ̀dẹ̀ jáde ilé adájá, màá dẹ̀ ráyàn, wọ́n á dẹ̀ farabalẹ̀ jókòó, wọ́n pera wọn ní foundation, ẹ̀dẹ̀ farabalẹ̀ jókòó, ẹ̀dẹ̀ wà lókè, ẹ̀dẹ̀ máa sọ ọlọ́sọ̀rọ̀ bọ̀. If you like, hate me. If you like me. Ohun tí mo máa bá yín sọ ni mo máa bá yín sọ.
táyé pé ní tòótọ́ lèèyàn ń jà fún òmìnira ọmọ ènìyàn, ó yẹ kẹ́ ẹ ti ní skọ́ọ̀dù káàkiri gbogbo ìlú. Àwọn skọ́ọ̀dù yẹn ló yẹ kí wọ́n lọ kí pásítọ̀ Ṣẹ́gun tó fún yín ní information. Ṣẹ́rí ọlọ́run máa yẹ kó ẹ pé pásítọ̀ Ṣẹ́gun ló máa pa gbogbo yín dànù. Ọlọ́run máa yẹ kó ẹ pé pásítọ̀ Ṣẹ́gun yẹn ló máa bring yín down. Pásítọ̀ Ṣẹ́gun yẹn ni kẹ́ ẹ lọ mú ohun tó mọ̀ nípa ìyàwó Olúwa lọ, ohun tó mọ̀ tí wọ́n jọ mọ̀ sí, torí pé gbà tíjà ṣẹlẹ̀ ló ṣe gbé iṣẹ́ wá fún yín. Ohun tọ́jọ́ mọ̀ òun ló yẹ kẹ́ ẹ mú kó lọ. Ṣé bó mọ ibi tíyàwó ẹ wà? Òun ló ní kán béèrè pé ibi tíyàwó ẹ ní láti béèrè lọ́wọ́ Olúwa lọ́mọ. When you see one criminal, you will use that criminal to target the remaining criminal. Báwọn ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Bí àwọn ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Ẹjọ́ ń travel ló ń gba visa fún, ẹjọ́ ń travel lọ travel bọ̀, ó gbé mọ́tò fún, ó bá ẹ ṣe tòkú bàbá ẹ, ó bá ẹ ṣe gbogbo, ẹjọ́ ń travel lọ travel bọ̀. O ò ní kán lọ béèrè ìyàwó ẹ nígbà yẹn, o ò ní kán béèrè pé bó ló gbé ìyàwó ẹ sí o. Ó wá dibi pé ìjà. So ìwọ ti ń tájẹ́tì wípé ìwọ lé mi, àbájọ tó fi ń hùwà wèrè tí wọn ò lè báyìí. Tẹ́ bá ti rí àwọn ènìyàn tó bá ti súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn náà á máa hùwà wèrè yẹn. Ẹ̀yin tó dẹ̀ wá rojọ́ fún instead kẹ́ ẹ bí wípé ó ṣe jẹ́ ìsìn ló wá fẹjọ́ sùn. Ó ṣe jẹ́ ìsìn ló wá fẹjọ́ sùn. Bàbá ẹyẹ bí ọ̀kín tó jẹ́ bàbá fún bàbá wa Olúalọ́ ní bàbá fáwa, òun la ṣe Asian region àṣeyọrí 1. Isaac Olúẹyẹ bí ọ̀kín. Òun ni wọ́n Násírì ló fi ń halẹ̀, ló fi ń tún ẹnu pé òrìṣà ńlá of CAC, ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ of CAC. Kò ní ohun tó ṣe ni. Ó máa ní ohun tẹ́ ẹ ṣe náà kó gbórí ẹlẹ́mọ̀ṣọ́ tó sẹ́rí mọ́ ẹ̀. Ó máa ní ohun tẹ́ ẹ ṣe kó gbọ́dọ̀ bàbá tí ò gba nonsense. Lẹ́yìn sọ pé ògbórí ń tèmi máa sọ fẹ́yìn ni pé ẹ lọ bá pásítọ̀ Ṣẹ́gun yẹn tó mú information wá. Èmi ò ní sọ̀rọ̀ kankan lé lórí o. Màá kàn advice bàbá wa Olúalọ́ ni. Kẹ́ ẹ lọ síbẹ̀, kẹ́ ẹ lọ ẹ mú skọ́ọ̀dù yín. Òfin tó bá ti fún yín tó yẹ pé ẹ̀yin ni chief magistrate, ẹ̀yin ni adájọ́ àkókò yìí, ẹ lọ pe ọlọ́pàá, wọ́n ṣàkọ́ ọlọ́pàá tẹ̀lé adájọ́, ẹ dẹ̀ lọ síbẹ̀, ẹ lọ arrest wọn. Pásítọ̀ Ṣẹ́gun yẹn dẹ̀ ló máa lead, òun ni first accused. Tẹ́ bá kọ́kọ́ fi handcuff sí lọ́wọ́, ẹ wá mú lọ ibi tíyàwó Olúalọ́ wà yẹn. Ó dá Olúalọ́ ò mọbẹ̀ o, Pásítọ̀ Ṣẹ́gun ló mọbẹ̀, ẹ jẹ́ kí Pásítọ̀ Ṣẹ́gun mú yín lọ síbẹ̀. Simple as ABC. Àbí kẹ́ ẹ lọ gbé wọn nídìílé ìyàwó bàbá Olúalọ́ kí wọ́n máa fọ́. Gbogbo eléyìí tẹ́ ẹ ń sọ yẹn ọ̀rọ̀ lọ jìnnà bí ìgbà tẹ́ kàn fẹ́ fi máa tajà orí social media, máa sọ ọ̀rọ̀ tó simple gan. Tó yẹ kẹ́ ẹ ti ní kán tájẹ́tì Pásítọ̀ Ṣẹ́gun, kán dìímú gírì, kán bẹ̀rẹ̀ sí ní wọ́ kiri. Advice tẹ́ ẹ máa fún bàbá Olúalọ́ ni pé nínú gbogbo ìrìn àjò láyé, bí ayé bá ti ń kígbe lórí nǹkan kan jù, ẹ sọ fáyé pé bó ṣe rí leléyìí. Ẹ sọ fún ayé pé bẹ́ẹ̀ báyàwó yín jà tí ò sí lọ́dọ̀ yín mọ́, èèyàn ò ń ṣe tuntun. Ẹ lòmíì nínú ayé gan, ẹ lọ wo ibi tó fi ìyàwó ẹ̀ sí. Bàbá àwọn tó ń sọ̀rọ̀ yìí náà, ẹ lọ wo nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí náà, bàbá wọn lè ti fẹ́ ìyàwó 2 mẹ́ta. Ẹ lọ béèrè pé bó ni bàbá wọn fẹ́ wọn sí. Àwọn tí bàbá wọn ò tún lé wọn ṣe tí wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ mójú bọ́lé ẹlòmíì. Tíjà bá wà láàrin ẹ̀yin àtìyàwó, ẹ jẹ́ kó yé wọn pé Mr. Understanding ló wà, ìyẹn normal. Tíyàwó yín bá sick, ẹ jẹ́ kó yé wọn pé ó sick, kí ló fa sickness ẹ̀, kan diagnose ẹ̀. Àtìyàwó àtọmọ ibo ni wọ́n wà, ẹ jẹ́ kó yé wọn pé okay, bó ṣe lọ rẹ̀ àwọn ọmọ mi rè, ìyàwó mi rè, simple as ABC. Tábàjà àti ìjà simple, àwọn ọmọ wà lọ́dọ̀ ẹ̀, ó gba igbá kan àwo kan, ohun tó bá ṣẹlẹ̀ ń bẹ̀. Fáwọn tó bá bá yín ni o, mi ò sọ pé lórí social media o, because I cannot be stupid. Kó o má wàá bá mi kó sọ pé bó ṣe bá mi sọ lórí social media kí n jáde wá bẹ́ẹ̀ sọ social media. Ìwé tí social media gbé fún yín tẹ́ fi jẹ́ judge pé kí wọ́n máa bọ̀ lórí social media. The only power you have ni pé a máa sọ̀rọ̀ ẹ̀ káàkiri, a máa ba yé ẹ̀ jẹ́, kò ju gbogbo ẹ̀ náà lọ. I respect that man wrote me that mo respect ẹ gan, because kò sí bí ènìyàn ṣe máa wà tí ò ní sírú wọn. But àwọn nǹkan kan lèmi kàn fi máa ń go against wọn. Kọ́má ẹni tó ò tí ì rírí, tó ò gbọ́ tẹnu ẹ̀, tó mọ bọ́ yẹn ṣe tó kàn mú ẹjọ́ wá. Even ọlọ́pàá tó bá lọ fi ẹjọ́ sun ọlọ́pàá gan, tó bá fi ẹjọ́ sun ọlọ́pàá pé ọlọ́pàá wọ́n fi ẹjọ́ sùn, wọ́n máa kọ́kọ́ lọ invite ẹni yẹn, wọ́n máa bá sọ ó gbọ́ o kò gbọ́ o, ó wà o kò wà, wọ́n á sì kọ́kọ́ make sure pé àfi káwọn kọ́kọ́ rí iná. Kì í ṣe pé wọ́n máa bọ́ sórí social media náà sọ pé aṣèrè Olúkọ̀yà, aṣèrè kìnnìkan Ezekiah, aṣèrè kìnnìkan, aṣèrè igbá, aṣèrè gbogbo wọn, aṣèrè yẹn èmi ò rí sí náà. A máa gbé èpè burúkú firigidi gbọ̀ngàn, wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ́ ròde. So pẹ̀lẹ́ la fi ń pẹ̀tùtù pẹ̀lẹ́ àbáwọn náà ṣe ń sọ Yorùbá yẹn. A ò lè máa kàn déédé bọ́ sórí social media kí dẹ̀ máa pé àbáwọn oníbàbà torí pé ẹnìkan wá síwájú mi ó wá rojọ́, ẹjọ́ ló wá rò.
ẹjọ́ lẹni yẹn wá rò, kò mọ ibi tó ti kò mọ ibi tí ẹni yẹn ti ń bọ̀, kò mọ ohun tó ṣẹlẹ̀, kò mọ ohun tó ń gan ṣe lọ́hùn. Ó dẹ̀ déwájú yín, ó dẹ̀ ti wò pé social media wọn kì í gbẹ́jọ́ rò, wọ́n bá wọn yẹ̀yẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ wípé ẹ̀sà bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan péré lòtítọ́ máa bá a. Gbogbo dájọ́ dájọ́ ayé kó mọ bí wọ́n ṣe ń dájọ́, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Èmi ò ní bá wọn jókòó síbì kan fọwọ́ lẹ́rọ́ láti wo bẹ́ẹ̀ nìkan ṣe fẹ́ ṣubú o. Mi ò ní bá wọn jókòó síbì kan láti fọwọ́ lẹ́rọ́ láti wo bẹ́ẹ̀ nìkan ṣe fẹ́ parun. Ẹ jẹ́ ká mọ bí a ṣe ń béèrè ọ̀rọ̀, ẹ jẹ́ ká mọ bí a ṣe ń ṣe ohun gbogbo. Wọ́n ti fún wa láyè láti máa post photo anybody, wọ́n ti fún wa láyè láti máa post eléyìí tí mò ń ṣe yìí sìn ẹ máa tó gbé, ohun tí mo sọ yìí sìn wọ́n máa yọ ọ̀rọ̀ tèmi náà ń bẹ̀. Èmi ò dẹ̀ care. So kí n bá yín jáde kí n máa pariwo pé ibo lọmọ ẹ wà, ibo lọmọ ẹ wà. Ẹ láwọn aláṣẹ CAC ò sọ̀rọ̀, àwọn aláṣẹ CAC ò sọ̀rọ̀ pẹ̀lú ọmọ. Táláṣẹ CAC bá sọ̀rọ̀, so lẹ́tà táláṣẹ CAC gbàdà tí wọ́n sọ pé kán sọ̀rọ̀ Olúalọ́. So lẹ́tà tí àwọn aláṣẹ CAC gbàdà kí n bọ́ sí social media kí n máa sọ̀rọ̀ pé no, it's not done like that. Tó bá tẹ́ wa lọ́rùn, bí ó dẹ̀ tẹ́ wa lọ́rùn, bó jẹ́ mi lẹ pè sírú ẹ̀mí ní down. Ẹ bá ti ní squad, nǹkan ẹjọ́ báyìí náà fi wá lọ̀ wá. Àwa ni báyìí báyìí, ẹ lọ sọ́dọ̀ ẹni nǹkan báyìí la gbọ́, á sọ tiẹ̀ náà. Á sọ tiẹ̀ pé bó ṣe rí, ẹ wá bọ́ sórí social media, ẹni kó sọ̀rọ̀ fáyé. Kí ló kàn pẹ̀lú ayé tó fẹ́ sọ̀rọ̀ fún? Àdúrà wa gbà o. Prophet Olúalọ́ mọ̀ tó ń ṣe o. Wọ́n allege Prophet Olúalọ́ concerning your wife, and you are dribbling us. Prophet Olúalọ́, you are dribbling us. Wọ́n wíru, Prophet Olúalọ́ ń wíru. Ṣé in tó wà ń ta ni Prophet Olúalọ́ sọ yẹn? Ó mọ̀ tó ń ṣe. You have nothing to say about your wife. You have nothing to say about your marriage. Lẹ́ni tó ní 1,000 capacity in the congregation, more than that. Esa, this act is intentional. Prophet Olúalọ́ jáde wá máa sọ pé ẹnìkan lọ́kọ òkúta, Mùsùlùmí kan lọ́kọ ewúrẹ́, ìkan lọ́kọ. Is that what we... I'm beginning to get afraid of this man. I'm beginning to go afraid of this man. If he allegedly, yes, if he allegedly, this is how you and I will keep quiet until Thomas fi bati Christianity. All the fathers in the Lord, ẹyọ kan báyìí, kò sí tí wọ́n ti sọ one or two things. Bó tilẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe sọ fún Jésù náà nìyẹn. Nevertheless, àwọn nǹkan kan wà that you will not be able to keep quiet than to come and say, according to the Bible, your yes is yes, your no is no. Not all about fighting, sir. Me, Moboye, get me. The day you refuse to say no, that no will wait ahead of you later. In the Christendom, you. I don't know in any other way. The day you refuse to say yes, the day you refuse to say no, you refuse. On a particular issue, that no will later come and wait for you. Prophet Olúalọ́, ẹ mọ̀ tẹ́ ń ṣe. Mo pè yín ní ìkà. Yes. Mo èmi, wòlíì ojú òtí Jésù. Mo pè yín ní ìkà. I said this to you. Ìkà, ẹ̀dẹ̀ ìkà ni yín sà. Tó bá jẹ́ minor allegation, it could have been better. This concerns your ministry, your life, your marriage. Yes. That is your ministry. They will later generalize this issue. Bí àwọn Kristẹni ṣe máa ń ṣe nìyẹn. They will later generalize that issue. Pé bí àwọn wòlíì, pastor, evangelist, bishop ṣe máa ń ṣe nìyẹn. Gbogbo wọn bákan náà ni wọ́n. Now listen to me. Nínú ìwé Lúùkù, orí 23 ẹsẹ̀ 3. Pílátù wí fún Jésù nígbà wọ́n fẹ̀sùn kàn wípé
ìwọ kò wá sí ọba àwọn Júù bí? Jésù fèsì láìtí ẹ̀. Jésù fèsì wípé ìwọ wí. Prophet Olúalọ, bí ìwọ bá ṣe rere, Prophet Olúalọ, bí ìwọ bá ṣe rere, ara kì yóò wá yá ọ. You are guilty. Yes. Prophet Olúalọ, ṣe rí gbogbo àwọn tó ń gbè lẹ́yìn yín yẹn tí wọ́n sọ pé ẹ má dáhùn o, ẹ má dáwọn lóhùn o, ẹ má respond o, kò sí problem. Gbogbo wọn sì máa parapọ̀ wá sọ fún yín wípé ṣé a sọ fún yín, ṣé bá sọ fún yín, ṣé a sọ fún yín ni. Wọ́n sì ń bọ̀ wá sọ fún yín bẹ́ẹ̀. Yes. Tí ẹ bá ti gbé ẹrù yín níbi tó ti wúwo, ayé ò lè bá yín gbé. Tó bá yá, wọ́n sì ń wò yín ní ìsìnkú ẹwà lókè. Tó bá yá, tẹ́lómi bá dìde, wọ́n máa sátọ̀ lọ, wọ́n máa fi ẹ feel pé lérò lẹ́yìn ní ìsìn sáà. You don't need to respond to that huge allegation. Kò sí problem. Àwọn tó sin Jésù pẹ̀lú ẹnu pé Hosanna, Hosanna, iye. Àwọn ọlọ́pàá wá sọ fún, wọ́n sì wọ Jerusalem o. Àwọn ọlọ́pàá wá sọ fún pé crucify him. Prophet Olúalọ, bẹ́ẹ̀ bá ń jó lọ, kẹwẹ̀ yín o. Tẹ́ ẹ bá ń jó lọ, ẹ wo ẹ̀yìn. Tẹ́ ẹ bá fi pé lérò lẹ́yìn lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, Ọlọ́run má jẹ́ ó lọ dúró dè yín lọ́jọ́ iwájú. Ọjọ́ iwájú yẹn rèé o, ó dẹ̀ ṣe ń padà bọ̀ wá dúró dè yín lọ́jọ́ iwájú. Yes sir. Ẹnu ẹni lèèyàn fi ń kọ méje, kì í ṣe ní ti tàdá, kì í ṣe ní ti bọn. You are hiding under wrong canopy. Prophet Olúalọ, ẹ ń ṣe prógrámù kiri, ẹ ń ṣe crusade kiri. Rí kankan sọ sí nípa pé kí lẹ ṣe fún ìyàwó yín, níbo làwọn ọmọ yín wà, níbo lẹ gbé ìyàwó yín pamọ́ sí. Kò rọ lápá ni o, ó rọ lẹ́sẹ̀ ni o. You could not be able 1 minute video to do with your wife. Something is wrong. At every lie, 100% lie, there should be an iota of truth. Prophet Olúalọ, I say this to you. There is a common truth in what Awikoko said. Awikoko lójọ́rọ̀ Daniel Rotimi. There is a little lie. If not all, there is a little lie. There is a little truth. Yes. A little truth. Prophet Olúalọ, you have that happiness. My wicked. Àwọn tó dẹ̀ ń pè yín dẹ̀ ló ń ṣe program kiri. Kò sí kankan tó lè sọ fún mi pé daddy, mommy ńkọ́. Kò sí fídíò tó portray daddy, mommy. Prophet Olúalọ, ní ọkàn Ọlọ́run. Ó rọ lápá, ó rọ lẹ́sẹ̀, ó fọ́ lójú. Where is she? Prophet Olúalọ, I'm afraid of you. Your fear, they fear me. Yes, your fear, they fear me. Gbogbo àwọn tó ń pè yí kiri sí yẹn, àwọn tẹ́jọ́ jẹ́ sàwáwù set in the ministry, they have not been able, if they have done that in the secret or at the closed doors, they should be able, somebody should be able. Daniel Awikonko lójú or whatever, ó ti ń jàre báyìí. And I'm saying this, some Christians think pé wọ́n jealousy ẹ̀, wọ́n dé ẹ̀sà pẹ̀lú ògo Ọlọ́run, ìtọ́lọ́run fún mi, ó tẹ́ mi lọ́rùn, we are hoping to move forward. Prophet Olúalọ, I say this to you again. Òótọ́ kékeré wà nínú ẹ̀sùn tó fi kàn yín. Yes. Ẹ ń jáde, ẹ ń lọ abroad, ẹ ń pọ̀ nlé. Àwọn tẹ́ lọ bá ṣé wọn lè pè yín jókòó pé dáàdì, mọ́mì ńkọ́. Prophet Olúalọ, ẹ wo ìyàwó Táíwò Òjó. Táíwò Òjó àti ìyàwó ẹ wò. Ṣé rí? Prophet Olúalọ, ẹ wo Bẹ́ńsínì Dáúdà àti ìyàwó ẹ̀. Ṣẹ́tìrì. Prophet Olúalọ, ẹ wo Ìbíyọ̀mẹ̀, Pastor Ìbíyọ̀mẹ̀ àti ìyàwó ẹ̀. Ó di mẹ́ta. Ẹ wo Bàbá Adébóyè àti ìyàwó wọn. Ṣẹ́rí bẹ́ẹ̀. Ẹ wo Dr. Olúkọ̀yà Fẹ́mẹ́fẹ́m àti ìyàwó wọn. Ṣẹ́rí. Ẹ wo ìyàwó General Evangelist CAC. Prophet Evangelist
Ezekiah Ọlátúnjí ẹ wo àwọn àtìyàwó ókè ẹ wo ìyàwó wọn nìkan ṣẹ́rí ẹ wo ìyàwó TB Joshua ṣẹ́rí bẹ́ẹ̀ ẹ wo ìyàwó Oyedepo Pásọ Oyedepo ṣẹ́rí ẹ wo ìyàwó Pásọ Kúmúyì ṣẹ́rí bóyá late àbí present bóyá ìyàwó wọn tó kú yẹn ni àbí tó wà sí ṣẹ́rí ẹ wo ìyàwó Pásọ Kúmọlúyì the Word Bible Church ní Kétu ṣẹ́tìrì ṣẹ́rí Pastor Eneche Paul Eneche ṣẹ́rí Dunamis can you see ẹ wo ìyàwó Pastor Chris Oyakilome bó tilẹ̀ jẹ́ pé yẹn divorce ìyàwó ẹ̀ bóyá settle I don't know ṣẹ́rí ẹ wo ìyàwó Pastor Matthew Àṣìmálówó ṣẹ́tìrì ẹ wo ìyàwó Pastor Túndé Bákàrè can you see it bàbá AK-47 bàbá àdúà AK-47 bí mo ṣe láìkì bàbá yẹn tó mo fi ìpò yẹ kí bàbá yẹn ti pè ní ṣàkíyèsí àwọn kankan bàbá AK-47 ò jẹ́ fi yẹn bò akọni nínú bàbá AK-47 wọ́n jẹ́ fi bò ooo ẹ sọ tí bàbá AK-47 ò ṣe kò ní jáde wá wí tẹnu ẹ̀ bólúwa ti bẹ tẹ́mi rẹ̀ ń bẹ yóò jáde wá wí tẹnu ẹ̀ kò dẹ̀ sí tẹ́ máa ṣe bàbá àdúrà AK-47 yes ṣẹ́rí ìyàwó wọn ṣẹ́rí ẹni tó máa ń pè ní bàbá mi o Epafra Ọdẹkúnlé wọn àti ìyàwó ẹ̀ ṣẹ́rí ẹ wo Pastor Sam Adéyẹmí can you see wọn àti ìyàwó ẹ̀ Prophet Olúwa lọ níbo ni Ìyábọ̀ Yẹ́misí Òbé bolówà pẹ̀lú àwọn ọmọ mẹ́ta Prophet Olúwa lọ láti lè pa ẹnu ẹlẹ́gàn mọ́ Prophet Olúwa lọ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn sá mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn sá mo fi ìwà láàyè Ọlọ́run mo fi bẹ̀yìn sá àti gbogbo ẹni tí mo bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ sà ẹ lọ produce ìyàwó yín dead or alive which I know she's not dead ẹ lọ produce ẹ mo fi àjíǹde Kristi Prophet Olúwa lọ mo fi bẹ̀yìn Rótìmí Daniel tí gbogbo yín náà ká àbùkù sí mi ò rí máa yẹn rí unless orí social media ni mo ti rí wọn rí kó má yà yín lẹ́nu pé Ọlọ́run lè lò ó bí iná láti bẹ̀ṣẹ̀ oníkálukú wò àtẹ̀mí tí mo sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ dúró ẹ lọ ṣọ́ra o ẹ má sùn gbàgbé Ọlọ́run Sátánì dọdẹ nevertheless Bíbélì wípé resist the devil he will flee from you there are many ways you can resist the devil with your mouth with prayer spiritually not physically is with your mouth with the word of God you can resist the devil nínú gbogbo tí mo dárúkọ Prophet Olúwa has not apply anything which means there is an iota of truth ẹ̀sà gbogbo àwọn tó ń tẹ̀lé yín nísìn tí wọ́n sọ fún yín pé wọ́n fẹ́ já iṣẹ́ ìránṣẹ́ yín wálẹ̀ ní o wọ́n fẹ́ ṣe kíní kan ní o wọ́n fẹ́ bà yín jẹ́ ní o wọ́n fẹ́ pàṣẹ ìránṣẹ́ yín ẹ bojú ẹ̀yìn Prophet Olúwa lọ àwọn lọ̀tá yín àwọn ló máa kó bá yín létà àwọn ló máa kó bá ṣe ìránṣẹ́ yín létà stain ti wà ń bẹ̀ the only way tẹ́lẹ̀ fi clarify ara yín is go and make video with your wife wherever she is Prophet Olúwa lọ go and make video I repeat because this video will still tell on you later in the future go and make video tí anything bá lè lọ ṣẹlẹ̀ sí arábìnrin yẹn tàbọ́mọ tó wá di pé wọ́n wá gbé jáde ìtìjú yín máa ga tó yìí bọ́ bá wà láàyè ní ìsìn tí kòkó ṣe wọ́n is better you do it now tí eventually anything bá lọ ṣẹlẹ̀ sí tààràtà kan gbé jáde ṣé ọmọ béèyàn ṣe ń jábọ́ látòkè tó ń pọ̀ nílẹ̀
àbùkù yẹn máa ti pọ̀ jù. I'm not wishing you that, but for such not to happen, Prophet Olúalọ, ibikíbi tí ìyàwó yín bá wà, go and snap a picture with her. Tẹ́ ẹ bá ní problem, Prophet Olúalọ, go and settle quarrel with her. Where are the children? Gbogbo ayé wò bí ẹ̀sùn, kì í ṣe ẹ̀sùn. Yes, kì í ṣe ẹ̀sùn sá. Nígbà tí Pastor Chris Oyakilome